ọdún ògbódò tí ń ṣe ìbẹ̀rẹ̀ ọdún tuntun fún àwọn alálẹ̀ ìpòbẹ́ ti wáyé níbi tí ogunlọ́gọ̀ gbogbo àwọn ọmọ ìlú ti lóore ọ̀fẹ́ láti péjú pésẹ̀ síbi ayẹyẹ ọdún ọ̀hún pẹ̀lú àtìlẹ́yìn tó lọ́rìn fún kábíyèsí ọba Elésìkàmí Adébọ́lá Adékìwọ́ Tẹ̀bọ̀lẹ̀ àrólé Ọ̀rọ̀yàn ọba ìlú ìpòbẹ́ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ olóyè lábẹ́ àṣẹ rẹ̀ pẹ̀lú gbogbo àwọn olóyè òpó ló péjú pésẹ̀ àwọn ẹgbẹ́ Gbọ́baníyì Báṣọ̀run ìlú ìpòbẹ́ àti olóyè Ìdóníyì Dominique olóyè Sàláwù Àdìsáràwùfù àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ nínú bíbọ òrìṣà Oǹdó ti ìlú ìpòbẹ́ ti péjú pésẹ̀ síbi ayẹyẹ eléyìí tí ń ṣe ọdún ògbódò ìyẹn ọdún tuntun fún àwọn alálẹ̀ ìlú ìpòbẹ́ lásìkò tí ètò náà tí ó ń gbéra sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ètùtù lọ́lọ́kọ̀ òjọ̀kan àti gbígba àlejò àwọn èèyàn síbi ayẹyẹ yìí náà ni ọba Elésìkàmí Adébọ́lá Adékìwọ́ Tẹ̀bọ̀lẹ̀ ó gbà láàyè lóòpó lọ́jọ́ ọjọ́ náà ṣíbá ni ẹsẹ̀ ọmọ ìlú lọ́kùnrin àti lóbìnrin tí ó pé tí ìró ìlú sì ń dún ní kíkankíkan ọdún ògbódò tí í ṣe ọdún alálẹ̀ ìlú ìpòbẹ́ ló ti gbéra sọ níbi tí gbogbo àwọn èèyàn tó wà ní ìkàlẹ̀ ti ń dunnú lórí ìsà tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ ní ìlú ìpòbẹ́ àwọn olóyè àwọn lẹ́ẹ̀kan tó yọjú ní ọjọ́ kọkàndínlógún oṣù ìkeje ọdún 2024 tàwa yìí kò ló ń kà síbi ayẹyẹ náà ṣe ni àwọn ọmọ ìlú ń du iṣu jẹ ní kété ìgbà tí iṣu ọ̀hún tó di jíjẹ lẹ́yìn táwọn alálẹ̀ jẹ tán àwọn ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ńlá kò kẹ́yìn àwọn ìgbálẹ̀ àtọmọ òde àti gbogbo àwọn olóyè kọ̀ọ̀kan ló wà níbi ayẹyẹ yìí àwọn òrìṣà alálẹ̀ ìlú ìpòbẹ́ wọ́n gbéra sọ tí gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí ní jó tí wọ́n fi ayọ̀ ìdùnnú tí wọ́n fi ń kan àwọn ọmọ ìlú tó wà ńbẹ̀ mélòó kan nínú àwọn ọmọ ìlú tarí bá sọ̀rọ̀ wọ́n mọ̀ sọ ibi inú wọn ṣe dùn tó fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. adúdùn ọ̀pọ̀ ọdún lọ sì ṣe pé ṣe ń dùn lé fún kábíyèsí wa yìí náà wọ́n la máa dùn látọ̀ yé ń bọ̀ ẹ̀rẹ́kan ní àjọṣe ọkọjá náà nìkan ọdún tó yé o lọ́rọ̀ wòlíì wọn la máa fọdún kẹ́yìn kan ní ọdún ń bọ̀ àtọ̀ fún yín yé ni. àríbọ̀lé ọdún yìí nìsín ọtọ́ yàtọ̀ fún ìyọ̀ tó kọjá gẹ́gẹ́ pé wọ́n yìí náà fojú yín lọ ọgbọ́ pẹ̀lú ìṣàtúntàn yóò fẹ́yé yá ìṣọdún iṣu tuntun nílùú Ìpòbẹ́ òkú ìlú Ìpòbẹ́ lẹ́wọ̀ yẹ ayé Ọ̀rọ̀yàn lẹ́wọ̀ lè bí yẹn nìsín ká ń ṣe ọdún náà. àtòrí ọdún yẹn lòmí fún kólíkùtọ̀ ọdún ká wá kálímà wá ká wò pé wọ́n fún ṣe ọdún náà gbà mú sí de ọtẹ mi lọ́hùn ọdún náà ọdún ìwòye ọdún mi àtọ́dún dòun ẹ lọ. ọdún ògbódò ó lọ ń pe ọdún náà ọdún ògbódò náà nígbà yìí ọdún náà wáyé àṣẹ̀ṣẹ̀ rí ìṣàtúntàn ọdún ògbódò ẹ̀ lákọ̀ọ́kọ́ òní lọ ń ṣe àti ìwọlé inú ẹ̀ kan ṣe nípeye bàbá wa ti ń ṣe nígbà ìwáṣẹ̀ òun ni wọ́n ń ṣe ètò náà lókànkàn kan sì yànnà náà ó ní gbogbo ará ìlú ìsábà ní ìgànnà ní ìṣẹ̀dẹ́ ní òkè ìta ni gbogbo wọn fún pọ̀ níbí lónìí pé bàbá wa ti ń ṣe nígbà ìwáṣẹ̀ wọn ẹ̀ lọ ń ṣe lónìí. kábíyèsí ṣọdún ọdún náà yẹ ọ yẹ wọn o ọtẹdùn tọdún yọ kọjá lọ ọdún náà dùn ọ̀pọ̀ ọdún lọ ṣe o. ìyẹn ti bá ní láyọ̀ ìyẹn ń bọ̀ ká ẹ̀kọ́ tó bá ní ní pọ́ọ̀yẹ lé ayé àti ayọ̀ owó kọ́pọ̀ lọ fún wa fún ká ṣe ju pé yẹ́ yìí ṣe lọ yìí ọdún ògbódò là ṣe ọdún iṣu tuntun àwa ọmọ Ìpòbẹ́ a kò lè ṣe kálá má ṣe nítorí ọ̀gbìn náà ní jẹ́ àtàkàn ọdún náà bá a bá ti lọ sí ẹ̀wọ̀n yìí gbogbo àwọn òkú wọn náà ń bẹ̀rẹ̀ lè àgbàdo ẹ̀fọ́ ìlú náà ẹ̀wọ̀ ìlú náà kó ní lọ síwájú ọba kó gbó kásì àná kásì gbó kásì ọba náà. bá dín ní èmi bá dọdún ń bọ̀ ẹgbẹ́ẹgbẹ́ à ń tọrọ sọ̀lẹ̀ ẹgbẹ́ẹgbẹ́ kó wá nítorí bójú yọ̀ǹde fìlà lébi ọjọ́ kò sí yìí ni àwa gbọ́ba ní ọ̀ràn fìlà ọdún yìí àfúyè ṣe àkọ́kọ́ ni ó bá dín ọdún ń bọ̀ á daṣọ ẹ̀ làwọn wà ń tọrọ sọ̀lẹ̀ gbogbo ọmọ ìlú oníkàkú nẹ́gbẹ́gbẹ́ yóò bá wọ̀ wọn náà wọn ká múra ọdún náà pé ìyá náà ṣe múra ẹ̀ kó múra dékàndékàn bàbá ṣe dékàndékàn ti pẹ́ di púpọ̀ là ń tọrọ lẹ́dọ̀ ọmọ ìlú sọ̀lẹ̀ ó bá dọdún ń bọ̀ Ọlọ́run kó dá gbogbo wa sí ó bá dọdún ń bọ̀ ẹsẹ̀ wa kọjọ kó pé lébi ọdún náà. ọdún ògbódò lóde yìí ọdún ẹ̀là là ń pè é ọdún tútù ọdún owó ọdún àyà ọdún ọmọ ọdún àlàáfíà ní ìrẹ́lájẹ ọdún náà gbogbo àwọn akpọ̀ ìpè rẹ̀ kàn ṣe àdàfọ́ ni ọba àgbọ̀ àṣì àná àgbọ̀ àṣìbà ọjọ́ orí ọkọ̀ ọjọ́ orí obìnrin lọ́jọ́ ìgbálẹ̀ ìgbọ́ ọ̀tún ògbó rẹ̀ lọ́jọ́ ìgbálẹ̀
alájà lọ ọlọ́pàá lọ ilé lọ́mọ alákọ̀ọ́nì àti ìyá wọn olóyìnbó wọn ire lọ́mọ rí. mo dúpẹ́ lọ́wọ́ fún gbogbo ìlú wọn ká dúpẹ́ lọ́wọ́ fún gbogbo ọmọ òde lọ́kùnrin lóbìnrin ń gbé wọn ṣe wọn kókó ọdúró tì mọ́ kókó ewu ọdún náà pé ọ̀pọ̀ ọdún là ṣe o àṣẹ ìṣẹ̀mí ọdún ìwòye ọdún yẹn ń bọ̀ àpọ̀kọ́ jù wọ́n èlò gbógun àwọn yóò wá láti ìlú òkèrè ìlú jíjì ní àwọn mọ́tò wa àtọ́nógun máṣíìnì wa iná ọkọ̀ ni wọ́n rí wọn kò lè yàn ọkọ̀. lákòótán kábíyèsí ọba Ẹlẹ́ṣìkàbí Adégbọlá Adékìwọ́ Tẹ̀bọlẹ̀ àrólé ọ̀rọ̀ yàn àwọn náà pẹ̀lú kò ṣàìsọ gbólóhùn kan àbí èkejì fáwọn oníròyìn lásìkò tí a súnmọ́ wọn. ó yẹ fún kó bàjẹ́ lórí tèmi yé lẹ́yìn kábíyèsí ipò bẹ́ẹ̀ kàn gbọ́dọ̀ bàjẹ́ nílà tó mẹ́wọ̀n ká tó ń tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ fọ̀lé pé yé ṣe gbé yé iná yé ó ṣe bá yọ ọdún yé ìyé ń bọ̀ náà tó yẹ wájú wọn lọ. mo rí àwọn ọmọ ìlú wọn àtọmọ òde àti àwọn ìyá àtàwọn bàbá àwọn gbogbo wọn àwọn ọ̀dọ́ wọn gbogbo wọn ẹsẹ̀ wọn pérébéré ni iná mi sì dùn gan sa fún wọn mo ṣàdúrà fún wọn àdúrà mi náà nìtàn ṣe yé pé iye ṣe wọn kàn ní dúró ilé yẹn fún náà káfù wálé òpó ìlú ipò bẹ́yẹ lẹ́dọ̀ Ondo dáadáa ni wọn fún bá délé fọ̀lí gbogbo lílọ bíbọ̀ ìwọ̀n kàn ní báráyé náà mò ń tọ́ lẹ́dọ̀ gbogbo ọmọ ìlú ipò bẹ́ẹ̀ fọ̀lí wọn kó mẹ́hàn wọn kọ́ tẹ àmọ́ wọn kọ́ kọ̀ọ̀fọ́ lórí ẹ̀kọ́ má ṣẹ̀sì àmọ́ ìwọ̀n ìṣẹ̀ṣe kó má parẹ́ ló bá parẹ́ omi ń dín ìṣẹ̀ṣe ni mo wà bí wọn bá tẹ̀lé olóìṣà ìṣẹ̀ṣe ìdí onú àgbọ̀dọ̀ bá ní ẹ̀lídìí ohun ìṣẹ̀ṣe kan gbọ́dọ̀ pa òun ni. níparí ohun gbogbo òrìṣà Ondo ó gorí ìsà ìlú Ìpòbẹ́ ó sì sọ gbólóhùn kan àbí ìkejì bákan náà ló tún sọ àwọn èèyàn lóyè ní rẹpẹtẹ eléyìí tí gbogbo ọmọ ìlú wa ń gbà ládùúrà yìí pé àwọn òòṣà tó kù káwọn náà fàyè ní igbe tí ọmọ ìlú Ìpòbẹ́ tí wọ́n ń ké gan ni àfijú ìròyìn támojúbà béèyàn bá débẹ̀ níjọ́ náà ló lè mọ bí ayé ọdún ọ̀hún ti ṣe ọdún alálẹ̀ ìlú Ìpòbẹ́ ọdún tuntun ìyẹn ọdún Ògbódò bó ti wáyé gẹ̀lẹ̀dẹ́ ló kẹ́yìn ohun gbogbo níbi tí a ti rí àwọn lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan eléyìí tí wọ́n sọ̀kalẹ̀ síbi gẹ̀lẹ̀dẹ́ ọ̀hún kó tó parí Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Ọ̀sọ́lọ́ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.